ìwé Jẹ́nẹ́sísì orí karùn-ún ẹsẹ̀ kìíní. Èyí ni ìwé ìran Ádámù. Ní ọjọ́ tí Ọlọ́run dá ọkùnrin ní àwòrán Ọlọ́run ni ó dá. Ẹsẹ̀ kejì. Àti akọ àti abo ni ó dá wọn. Ó sì súre fún wọn, ó sì pe orúkọ wọn ní Ádámù ní ọjọ́ tí a dá wọn. Ẹsẹ̀ kẹta. Ádámù sì wà ní 150 ọdún. Ó sì bí ọmọkùnrin kan ní jíjọ àti ní àwòrán ara rẹ̀, ó sì pe orúkọ rẹ̀ ní Sétì. Ẹsẹ̀ kẹrin. Ọjọ́ Ádámù lẹ́yìn tí ó bí Sétì ó jẹ́ 1,000 ọdún. Ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Ẹsẹ̀ karùn-ún. Gbogbo ọjọ́ tí Ádámù wà sì jẹ́ 700 ọdún ó lé 30, ó sì kú. Ẹsẹ̀ kẹfà. Sétì sì wà ní 100 ọdún ó lé 5, ó sì bí Énọ́sì. Ẹsẹ̀ keje. Sétì sì wà ní 1,000 ọdún ó lé 7 lẹ́yìn tí ó bí Énọ́sì, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Ẹsẹ̀ kẹjọ. Àti gbogbo ọjọ́ Sétì jẹ́ 700 ọdún ó lé 12, ó sì kú. Ẹsẹ̀ kẹsàn-án. Énọ́sì sì wà ní 90 ọdún, ó sì bí Kénáánì. Ẹsẹ̀ kẹwàá. Énọ́sì sì wà ní 1,000 ọdún ó lé 15 lẹ́yìn tí ó bí Kénáánì, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Ẹsẹ̀ kọkànlá. Gbogbo ọjọ́ Énọ́sì sì jẹ́ 700 ọdún ó lé 5, ó sì kú. Ẹsẹ̀ kejìlá. Kénáánì sì wà ní 90 ọdún, ó sì bí Mahalaleli. Ẹsẹ̀ kẹtàlá. Kénáánì sì wà ní 1,000 ọdún ó lé 40 lẹ́yìn tí ó bí Mahalaleli, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Ẹsẹ̀ kẹrìnlá. Gbogbo ọjọ́ Kénáánì sì jẹ́ 700 ọdún ó lé 10, ó sì kú. Ẹsẹ̀ karùndínlógún. Mahalaleli sì wà ní 160 ọdún ó lé 5, ó sì bí Járédì. Ẹsẹ̀ kẹrìndínlógún. Mahalaleli sì wà ní 1,000 ọdún ó lé 30 lẹ́yìn tí ó bí Járédì, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Ẹsẹ̀ kẹtàdínlógún. Gbogbo ọjọ́ Mahalaleli sì jẹ́ 700 ọdún ó dín 5, ó sì kú. Ẹsẹ̀ kejìdínlógún. Járédì sì wà ní 160 ọdún ó lé 2, ó sì bí Énọ́kù. Ẹsẹ̀ kọkàndínlógún. Járédì sì wà ní 1,000 ọdún lẹ́yìn ìgbà tí ó bí Énọ́kù, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Ẹsẹ̀ 20. Gbogbo ọjọ́ Járédì sì jẹ́ 1,000 ọdún ó dín 38, ó sì kú. Ẹsẹ̀ kọkànlélógún. Énọ́kù sì wà ní 160 ọdún ó lé 5, ó sì bí Mètúsẹ́là. Ẹsẹ̀ kejìlélógún. Énọ́kù sì bá Ọlọ́run rìn ní 100 ọdún lẹ́yìn tí ó bí Mètúsẹ́là, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Ẹsẹ̀ kẹtàlélógún. Gbogbo ọjọ́ Énọ́kù sì jẹ́ 400 ọdún ó dín 35. Ẹsẹ̀ kẹrìnlélógún. Énọ́kù sì bá Ọlọ́run rìn, òun kò sì ṣì, nítorí tí Ọlọ́run mú un lọ. Ẹsẹ̀ karùndínlọ́gbọ̀n. Mètúsẹ́là sì wà ní 100 ọdún ó lé 7, ó sì bí Lámékì. Ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n. Mètúsẹ́là sì wà ní 1,000 ọdún ó dín 18 lẹ́yìn ìgbà tí ó bí Lámékì, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n. Gbogbo ọjọ́ Mètúsẹ́là sì jẹ́ 1,000 ọdún ó dín 29, ó sì kú. Ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n. Lámékì sì wà ní 100 ọdún ó lé 2, ó sì bí ọmọkùnrin kan. Ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n. Ó sì sọ orúkọ rẹ̀ ní Nóà, pé eléyìí ni yóò tù wá ní inú ní iṣẹ́ àti làálàá ọwọ́ wa, nítorí ilẹ̀ tí Olúwa ti fi bú. Ẹsẹ̀ 30. Lámékì sì wà ní 600 ọdún ó dín 5 lẹ́yìn tí ó bí Nóà, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Ẹsẹ̀ kọkànlélọ́gbọ̀n. Gbogbo ọjọ́ Lámékì sì jẹ́ 1,000 ọdún ó dín 23, ó sì kú. Ẹsẹ̀ kejìlélọ́gbọ̀n tó parí orí karùn-ún ìwé Jẹ́nẹ́sísì nínú Bíbélì mímọ́. Nóà sì jẹ́ ẹni 700 ọdún. Nóà sì bí Sémù, Ámù àti Jáfẹ́tì. Báyìí la parí orí karùn-ún ìwé Jẹ́nẹ́sísì nínú Bíbélì mímọ́. Pẹ̀lú ògo àti oore ọ̀fẹ́ Ọlọ́run, orí 6 láti tẹ̀síwájú láìpẹ́. Ẹ má gbàgbé láti subscribe sí channel yìí Bíbélì mímọ́.
bíbélì mímọ́ pẹ̀lú àkàndá ọ̀rọ̀ Àwíkóńkó. Bákan náà tí ẹ bá ní ọ̀rọ̀ pàtàkì láti bá mi sọ ẹ jẹ́ á sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Àlàáfíà ni fún gbogbo ènìyàn, àlàáfíà Ọlọ́run kò ní fi wá sílẹ̀ láé àti láéláé. Àmín 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 lórúkọ Jésù.